صلى الله على رسولنا محمد صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. Al-Hariri. Al-Hariri. Mo ní
orí yìí tó mọ̀ ó dẹ̀ jìnnà o kò ṣe fi tipátipá wá o kò ṣe fi agídí ṣe o. bàbá ní kò ṣe fi agídí ṣe. kò ń ṣe pé lóòótọ́ ọlọ́run á bùn wá lẹ́bùn. ọlọ́run ọba mi bàbá ní ó lè bùn yàn lẹ́bùn. àmọ́ kò ń ṣe torí ẹ̀bùn tá a ní tún lélẹ́yìí o. àmọ́ kì í ṣe pé ẹ̀bùn ló máa di ẹ̀bùn. sọ pé ẹ̀bùn olúwa pọ̀ ní àbí ẹ̀bùn olúwa pọ̀ ní. àmọ́ àìka ó lè testify rẹ̀ pé ẹ̀bùn kọ́ ló tún di eléyìí. a tún lè sọ bẹ́ẹ̀ pé ẹ̀bùn kọ́ ló di eléyìí. tẹ́lẹ̀ iná bá wá jẹ́ ẹ̀bùn. tẹ́lẹ̀ iná bá tún wá jẹ́ ẹ̀bùn. ó yàtọ̀ sí ẹ̀bùn tí ẹ̀bùn olúwa pọ̀ ní tẹ́lẹ̀. ó tún wá yàtọ̀ sí ẹ̀bùn èyí tó lọ ń bùn ẹ̀bùn olúwa pọ̀. tí a bá wà nírú bíbá yìí. tá a bá wà nírú àyín báyìí. ìyẹn máa kéwú nínú ẹ̀mí. a máa kéwú nínú ẹ̀mí ara wa. ọlọ́run ó ṣe já wa. ó ṣe já wa báyìí. níjọ́ ilẹ̀ yìí ti ń bẹ. níjọ́ ilẹ̀ yìí ti ń bẹ. níjọ́ àdúgbò yìí ti wà. níjọ́ àdúgbò yìí ti wà. nínú gbogbo àwọn tọ́lọ́run fẹ́ ràn. nínú àwọn tọ́lọ́run fẹ́ ràn. kí ló dé ńgbà tó rà wá tí ò dààmú àwa. kí ló dé tí ò fi wá fi dààmú. ṣe báwọn tó ń dààmú yẹn ibò náà ló ràn wọn. ọlọ́run ló ràn wọn. béèyàn bá ń ṣiṣẹ́ ọlọ́run nígbà míì. béèyàn bá ń ṣiṣẹ́ ọlọ́run. ọlọ́run á dààmú ẹ̀ lẹ́nu iṣẹ́. ọ̀la ni ọlọ́run ọba ó fi ìdààmú sẹ́nu iṣẹ́ rẹ̀. gbogbo irú tó yẹ kó fi ṣiṣẹ́ yẹn. gbogbo tó yẹ kó fi ṣiṣẹ́. ikú mú ọ̀tún máa bọ́ sí tòsí. yóò lálà sí lórí assignment ọlọ́run. yóò máa làágùn. yóò máa làágùn. sàtíyà yẹn ṣe bó wá yẹ kó sànù rẹ̀ níbi títí ń làágùn rẹ̀. ìbáwá yẹn kọ́ lọ́wọ́ bá oníkan fún lómi kó tutù. yóò máa wá kíkú sẹ́. ọlọ́wọ́ máa wá kíkú sẹ́ yóò máa làágùn yọ̀bọ̀. iṣẹ́ tó lè ṣe tó ń làágùn lé lórí. iṣẹ́ tí ń làágùn lé lórí. sàtíyà mọ bó ṣe lè easy fún. ó mọ bó ṣe lè fi èsì sínú tí ọ̀rọ̀ rẹ̀. ò ní táàgùn yẹn ò ní jáde. táàgùn ò ní jáde. àmọ́ ó fi ààyè yìí ó fi jẹ́ kí a padà mọ̀ pé ẹ ṣeun akínyín. Mọ̀lánà ní ààyè yìí ọlọ́run fi túmọ̀ pé ọlọ́run ẹ ṣe. so bí kúlì máa ní kẹ́lìmọ̀. gbogbo túmọ̀ ọ̀rọ̀. ìtọ́lọ́run fẹ́ gbà lẹ́nu wa ni. ìtọ́lọ́run fẹ́ gbà lè yí o. àwa máa ń tá a lè wí jù bẹ́ẹ̀ lọ. a máa ń tá a lè wí Mọ̀lánà sọ bẹ́ẹ̀. 40 years anniversary. bàbá ní 40 ọdún. 50 years anniversary. 50 years anniversary. tẹ́lẹ̀ míì ti ń ṣiṣẹ́ ọlọ́run ṣe. tẹ́lómi ti ń ṣiṣẹ́ ọlọ́run tó lọ́n sì gbàṣẹ́ rẹ̀. ọlọ́run gbà ó. ọlọ́run gbàṣẹ́ rẹ̀. àmọ́ kò gbé sí gbangba báyìí. àmọ́ kò gbé sí gbangba. kò jáde kó omi tó wà. ọlọ́run máàkì rẹ̀ o. ọlọ́run máàkì rẹ̀. ó wọlé o. ó wọlé ọlọ́run gbà. àmọ́ kò fi síbi táwọn èèyàn ti máa wá kí. àmọ́ ibi táwọn èèyàn ti máa wá kí ọlọ́run ò fi sí kọ́lá kò fún un nílẹ̀. mọ́sálásí o mọ́sálásí àyè aláyè ọlọ́run ní rárá ìwọ́n ti ẹ̀ ní fún ọlọ́fíìsì ọ̀sùn gbọ́dọ̀ mọ́ lọ́bẹ̀. la fi gbọ́dọ̀ máa ronú rẹ̀ ní gbogbo ìgbà. a gbọ́dọ̀ máa ronú ẹ̀ ní gbogbo ìgbà. kì í ṣe torí pa ní tálẹ́ǹtì lé. gbégé ṣe torí tálẹ́ǹtì lọ́lọ́run fi ń ṣe báyìí o. tálẹ́ǹtì pọ̀ nígboro. tálẹ́ǹtì pọ̀ nígboro. kì í ṣe torí pé tọ̀ a máa ṣe ni. kì í ṣe torí pa máa ṣe ni. ó kàn wu ọlọ́run kó san wá lẹ́sìn. ó wu ọlọ́run lọ́lọ́run ní kó máa rí báyìí fáwa. tẹ́rù bá ti wá mọ̀ bẹ́ẹ̀. bẹ́rù bá mọ̀ bẹ́ẹ̀. yóò máa mẹ̀kídàrú júùdì rẹ̀. yóò máa ma bó o ní ìgbìyànjú rẹ̀ ṣe mọ àti tọ́lọ́run ṣe. yóò máa mọ bọ́lọ́run bísà tí ààrẹ ṣe tóbi tó. yóò máa wò pé ọlọ́run ò fi sẹ́pí sálárì fóun. ìyẹn ni yóò jẹ́ kó máa wà humble pẹ̀lú gbogbo tọ́lọ́run bá fún. yóò máa wá tẹríba pẹ̀lú gbogbo tọ́lọ́run bá fún torí yóò dáwọn tó ti bẹ̀rẹ̀ tí torí pé kò sí ọgbẹ́ ẹ̀ ara wọn tó jù lọ lẹ́nu ọ̀nà tó. yóò dáwọn tó jù lọ. tán bá ní ká máa pín ni. ká máa pín. kò ní ti kan Al-Hariry. kò ní ti kan Al-Hariry ká lójú orí tá à ń sọ fún ẹ tó ọtí gbà yẹn. fọjú orílẹ̀ àní lẹ́nu sẹ́yìn náà. lẹ́nu sẹ́yìn náà. ẹlòmíì ò dàgbà mo ti pẹ́ lẹ́nu assignment. ẹlòmíì ti pẹ́ lẹ́nu assignment bẹ́ẹ̀ ni. àmọ́ ká wá dọjú orí pọ̀ ká da gbogbo ẹ̀ pọ̀. ká da gbogbo ẹ̀ pọ̀. a máa wò ó pé tí ó bá kan Sheikh Ibrahim. tí ó bá kan àwọn Al-Hariry. ó yẹ kó ti kan lágbájá. ẹ̀yìn akadí kẹta ni. Ebunoluwapo gbogbo àwọn tí ẹ rò pé ó yẹ kí wọ́n ti kàn kí ló dé tí ó kàn wọ́n. kí ló dé tí ó kàn wọ́n. kí náà ṣe bọ́lọ̀ sáà máa lọ wá sí dédé báyìí ṣe ń lọ ni. wọ́n ní gba Haruna Rashid. lẹ́ni láyé Haruna Rashid al-Khalifatul Adil. ó ṣe dáadáa sí ìlú kan. ó ṣe dáadáa sí ìlú kan. àwọn táwa jẹ́ aráàlú yẹn. àwọn aráàlú náà. àwọn akóra wọn jọ. akóra wọn jọ. líyẹ̀fìnáwó àlẹ́ yìí khayran. wọ́n fẹ́ lọ kí i pé ó kú oore.
kí wọ́n dẹ̀ lè sọ pé ẹ ṣé. ká lè sọ pé ẹ ṣé wọn yàrá tí wọn àwọn oníjà yìí. àwa dọ́dọ̀ ẹ lédè zimbe àwa dọ́dọ̀ ọba. wọ́n dọ́dọ̀ ọba. àwa mú ọmọ kékeré kan dání. wọ́n mọ ọmọdé dání. ó kéré lọ́jọ́ orí. ó kéré. bí ìgbà tán yà ń gbọ́ àwọn baálẹ̀ ní àdúgbò ẹja lọ kí Amiru ó ṣe omi sí àdúgbò wa o. ìgbà tó wà débẹ̀ àwọn amọ̀mọ̀ kékeré dání. njẹ́ wàá ṣe Haruna Rasheedu lè mọ̀ ni pé ọmọ tó kéré yìí nígbà tí wọ́n wọnú ilé tán tí wọ́n ní kílẹ̀ wá rí ọba fún òun ló dìde ló fẹ́ mọ́ sọ̀rọ̀. ọmọdé dìde. Amiru wa jágbe mọ́ pé ijilis. Amiru ní jòkólẹ̀ ọ̀yájú. fa inna fil majlis falyatakallam akbaru minka sinnan. ẹni tó bá ju ọlọ́jọ́ orí lọ nínú àwọn tó jágbàlagbà wọ́n fẹ́ yájú nù àwọn tó jágbàlagbà ní kọjú ó sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ ó wá ní àpàtí yóò bá sọ bẹ́ẹ̀ làwọn tí mú wá pé ẹ má bínú kábíyèsí kò yájú àwa náà la mú wá àwa náà la fọ̀rọ̀ sí lẹ́nu kó bá wa kí ní ọba wa ní òkè ó takallama kó sọ̀rọ̀ ńgbà yẹn ó wá sọ pé ọba ó nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó sọ pé kí n dákẹ́ ẹni dákẹ́ wa qulta an yatakallama man huwa akbaru minni sinna ó ní law kana al-amru bis-sinni tó bá yẹ pé pẹ̀lú ọjọ́ orí ni wọ́n fi pè nkẹ́ lamma kunta ahlan li hadha al-mulk. Allahu akbar. ọlá tẹ wà mẹ́ yìí ẹ̀yin kọ́ lẹ́ jọba li anna fil madinati man huwa akbaru minka ó ní torí pé ó ń bẹ nínú ìlú yìí ẹni tó ju ẹ̀yin náà lọ. tó bá yẹ pé ọjọ́ orí náà fi ń pè ní ló fi yẹ kí ẹ jọba àwọn tó dàgbà jù nínú ìlú ló yẹ kí ẹ kọ́ jọba kì í ṣẹ̀yin náà. àmọ́ ọlọ́run fàyín náà mọ̀lẹ́mọ́rú bí àsìkò ọ̀rá yìí àmọ́ tá à ń pè ní èèyàn kì í sọjọ́ orí nǹkan méjì náà ní kọ́líbùhù wàlísànù ahọ́n rẹ̀ àti ọkàn ẹ̀ ẹ́ńjìnì tí ń gbénu rẹ̀ ìyájú jẹ́jẹ́ mi ni mo jòkó gbogbo àwọn bàbá yìí ni wọ́n pè mí pé afẹ́wá kí yín wọ́n sì mọ̀ pé mo máa ń mọ èèyàn kí níwọ̀nba lórí àwọn kan tá a ṣe. ó wá ní wàyíza àtọ̀lọ́hù lè mọ́ríà ìsáàdà lisanan láàfidàn ó ní tọ́lọ́ bá ti lè fún ọmọnìyàn ní lisanan láàfidàn ahọ́n tó mọ̀rọ̀ sọ tó lè sọ̀rọ̀ táwọn yẹn máa gbọ́ wà qalban hafidhan tó dẹ̀ fún ní ọkàn téèyàn fi gbé ọ̀rọ̀ tí fi hà ó ní gbogbo orú ẹni bẹ́ẹ̀ à ní béèrè ọjọ́ orí ẹ̀ mọ́ ẹni ọlọ́run bá ti dàgbà rẹ̀ nínú ẹ̀mí ẹni ọlọ́run bá ti ní ó dàgbà ẹ̀mí bó ṣe dàgbà fáwọn àrírí tó tún wá dàgbà rẹ̀ lórí ahọ́n tó mọ̀rọ̀ sọ tí ò ní sọ̀rọ̀ ọmọdé torí èèyàn lè dàgbà ẹ̀mí kó má dàgbà ahọ́n ọ̀rọ̀ ọmọdé ní gbogbo wa àmọ́ ọ̀rọ̀ tí ó mọ̀ sọ ò ní jẹ́ ọ̀rọ̀ tí ó mọ tó fẹ́ sọ àmọ́ kò ní mọ bó ṣe máa gbé kalẹ̀ nínú ẹ̀bùn tó lọ́n bu àbáwá àrírí ní tó fẹ́ sọ wà lọ́kàn ẹ̀ ní tí ẹ̀fà fẹ́ sọ bẹ lọ́kàn ọlọ́run tó wá fún ní lisanan láàfíìdọ̀ ahọ́n tó máa fi explain tó pé ó di èèyàn gan àbí ẹni tí igi ti gún etí rẹ̀ ó máa understand in tó bá gbọ́ lẹ́nu àfáwà Al-Hariri. ahọ́n tó lè pass message. gbogbo àwọn tí mo wí wọ̀nyí. bàbá ní gbogbo eléyìí. mo fi ṣe nẹ́fíù pé kì í ṣe ìdààmú àtọ́jú orí lọ́lọ́run fi gbé èèyàn ní sì fi pín èèyàn sí irú ibi tó pín sí. ẹ ti ń dúpẹ́ ní gbangba ẹ sì ń dúpẹ́ ní kọ̀rọ̀ àwọn náà wọ́n kó ṣe yìí náà kásàlékún ọpẹ́ yẹn ló kù ọba tó ṣe yìí náà ní yanjú yẹn kù yóò yanjú ẹ̀. nígbà tí Imam wa Al-Hariri bàbá nígbà tí Imam Al-Hariri tó ṣàlàyé bí ààyè yìí ṣe ń lọ fún mi. lọ́n sọ bí ṣe ń lọ. mo wá ní gbogbo àkó àyà ni. bàbá ní àkó àyà ni.
jẹ́ ká rí báyẹn ká take possession rẹ̀ before the start of Ramadan. Kí Ramadan tó bẹ̀rẹ̀ kí bẹ̀ ó kọ́ dúró ná. Bàbá sọ bẹ́ẹ̀. A ti rà á. A ti rà á. Àwọn èèyàn wà ń bẹ̀. Àwọn èèyàn ń bẹ̀ ń bẹ̀. Ṣé ń gbọ́? Wọ́n àdẹ̀ tí rẹ́dì láti kúrò. Wọ́n ẹ̀ tí rẹ́dì àti kúrò. Tí màmú fi wá ṣàlàyé fún mi, mo wá ní wọ́n ní kúrò. Agúnmu ní ogun owó. Agúnmu lógun owó. Yàtọ̀ sí owó ilẹ̀ tẹ́ rà tán, ẹ tún náwó mi o. Ẹ náwó mi. Ó ní tẹ́ ẹ bá ní wọ́n kú owó mọ̀ sọ wípé àwọn kú náà ni. Ní tí yóò sì jẹ́ wọ́n kú ò kù sí lọ́dọ̀ wọn. Kò sí lọ́dọ̀ wọn. Ẹ tún lọ fún wọn ní àwọn yàtọ̀ sí pé aralẹ̀ ẹ lọ ìwọ ló jẹ́ kí ìrìn àjò rẹ ó pẹ́ ó ti láhùn jù. Àwọn ló dá ọdún o. Ẹ gbọ́ tí Àbáwá Àrírí bá dúró lórí pé a ti fi owó ra ilẹ̀ yìí a ti ní wàláhì àní ti dúró lórí rẹ̀ báyìí lórí. Gbogbo olóyún bẹ̀ ní òbí mọ́tá. Ìyàgòdé. Masha Allah. So gbogbo ohun tí owó bá ti lè ṣe nǹkan mi ń bẹ owó ò lè ṣe ni. Bàbá ní gbogbo ohun tó wọ́n bá lè ṣe. Àmọ́ gbogbo ohun tó wọ́n bá lè ṣe tó dẹ̀ ní tó bá ń fi nǹkan mi ṣe ọkàn jẹrẹ ń yà ni. Wọ́n jẹrẹ rẹ̀ ń yà ni. Ó dẹ̀ ń dára rẹ̀ dúró ni. Allahu Akbar. Ó dẹ̀ ń wéṣì àsìkò ni. Àwọn wéṣì àsìkò. Nǹkan méjì ló máa ṣẹlẹ̀. Táyà bá bẹ̀rẹ̀ nísìnyí wa la mọ̀ sí tó jẹ́ ìlú táwa yìí. Gbogbo ojúmọ́ ni nǹkan lọ sókè sí. Nígbà tá a bá wá túnra àyè kan táwa náà tó wá tó lọ dúró ọdún kan ọdún méjì àti ìrí bẹ́ẹ̀ gbà. Tí èdè sáwọn tó rẹ́ẹ̀dì láti bá a fa wàhálà tá a mọ̀ pé owó làwọn eléyìí ní ìdí wọn kú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo á sọ fún mi bá Al-Hariry bó ṣe léwu kórì. Bàbá ní Al-Hariry bó bá ṣe yóò kórì. Wàá lọ tún wá owó mi. Ẹ wá owó ológo. Ológo máa ń san owó kan. Ológo máa ń san owó kan. Wọn kì í béèrè ẹ̀ lọ́dọ̀ ẹni tí ò ní. Wọ́n yé sọ lọ́dọ̀ ẹni tí ò ní. Àmọ́ tá a bá béèrè irú owó ẹ̀ lọ́dọ̀ ológo tí ò bá san. Tí ò bá san ó dára ẹ̀ dúró. Bàbá ló dára ẹ̀ dúró ní mọ̀nà. Owó ológo ló kù tẹ́ ẹ san. Owó ológo ló kù ẹ ti sanwó lẹ̀. Ẹ sanwó lé ó wá ku owó ògo. Toríjọ́ tẹ bá débẹ̀. Toríjọ́ tẹ débẹ̀. Ẹ mọ̀ àwọn tó tó bàbá yín. Àwọn tó tó bàbá yín ó mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tó mọ̀ wá ní ta ló níbẹ̀. Ta ló níbẹ̀. Ó wà nẹ̀ ká pé àfáà yìí ẹ̀rọ lọ. Ẹ rò pẹ́ lómi o kì í ṣe pé tí ó tẹ̀ tún ní bọ́dì kẹ̀kẹ́ tí yóò tẹ̀ dẹ́rù bà yẹn pé lálọ́dún ló dé yìí. Rárá. Ẹ yóò fún àdébí jẹ́ ọwọ́n arin kọ́ ló jẹ́ kábẹ́rẹ́ ó kéré. Ìṣẹ́ tó fẹ́ ṣe ni. Ní fẹ́lẹ́fẹ́lẹ́ bí afa ṣe ń bá a lọ yìí. Fẹ́lẹ́fẹ́lẹ́ bá wa ṣe ń bá a lọ yìí ká lálọ́dún dé yóò lé yẹn jáde. Wọ́n ní ẹja dúró dé. Wọ́n ní ntọ́kù ni pé kẹ́gbẹ́ tíyàn bá fi owó dí àwọn àyè tí ó yẹ kó dúró kó fi dí. Téèyàn bá fi owó sí ibi tó yẹ kó fowó sí. A kọjá níbi tí wọ́n ti ń dá àwọn èèyàn dúró. Ó kọjá níbi tí wọ́n ti ń dá àwọn èèyàn dúró. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ni tẹkiníìkì tá a lò níyì. Ìyẹn ni tẹkiníìkì tó gbé bíi dúró báyìí káwé o tó dé. Tọ́lá mi máa rò pé ṣé ilẹ̀ lásán ni àbí wọ́n kàn sáré bẹ́ẹ̀ wọ́n kàn tẹ̀ wó náà ni. Yàtọ̀ sí pé wọ́n sanwó lẹ̀ pásánálì ó yọ owó míì lápò. Bàbá yọ owó míì. Láti sẹ́tù àwọn pé ẹ mọ ayọ̀ǹda yín. Ọ̀dà tuntun ni ó sẹ́kùn ni ọ̀dà búlù ni ó sẹ́kùn ni àmọ́ owó ló gbé ogun wọn lọ asan owó ọ̀dà wọn àti inú ilé wọn. Ẹ mọ̀ lọ gbá yẹ̀wò. Àbá Àrírí àwọn bọ́sà ààyè wọn padà ní tí òjé kórè bọ́sù wọn náà lọ́wọ́ ọmú owó àwọn nǹkan dání. O ti mú wa lóòótọ́ wọn ti gbà pé wọ́n ló ní àmọ́ o ṣe túkú sí. Túkú sí o ṣe. Gbogbo ẹbẹ ní tìlọrin yẹn sẹ́wọ́n yàrá. O san túkú sí. Gbogbo ẹ̀ ló gbé gègélé. Gbogbo ẹ̀ ló gbé gègélé. Ó ta fẹ́ sẹ́yìn ó ní iye símẹ́ǹtì tó máa rà. Ó ní iye símẹ́ǹtì tó rà. Àbáwá rí sàtì máa wá ra símẹ́ǹtì ọ̀hún. Nígbà táwọn bá kú o. Ó wàá da ọdún símẹ́ǹtì ó wà lọ wọ́n dédé owó tó yẹ kọ́ fún wọn ó wà fi lórí símẹ́ǹtì. Ọba yàrá rẹ jẹ́. Wàláì. Torí ìdí èyí. Torí báyìí. Adúpẹ́ fọ́lọ́run. Àbáwá Àrírí adúpẹ́. Ọba tó ń tó ọba tí ń tó báyìí adúpẹ́. Ọba tó ń tó akíyín. Adúpẹ́. Ayìnyín. Adìyín tẹ́ ẹ̀ bọ́ sí Ifọ̀. Nínú ọ̀nà tó straight. Tí ẹ̀ nínú ọ̀nà tó straight anagala. Ibi mò ń lọ ibẹ̀ ni kò mọ̀ tẹ́lẹ̀ mi. Àyà kò mọ̀ lọ. Mo mọ̀ nǹkan tí mò ń kí lára bàbá Àrírí. Bàbá máa ń tán kí. Tẹ́lẹ̀ mi bá ṣerú nǹkan báyìí. Tẹ́lẹ̀ mi bá ṣe lé. Àwọn yẹn máa kí tó tọ́. Wọ́n ó kì. Àmọ́ wọ́n mọ ṣọ́ọ̀ṣì ibi tó ti rí. Àmọ́ mọ̀ ibi tó ti rí. So kò ní jọ wọ́n lójú. Kò ní jọ wọ́n lójú. As a matter of fact, wọ́n á tún máa wá wò pé adúlù gbogbo àdánwò yìí ni. Gbogbo wàhálà yìí náà ṣe ń tọ́ wá sí náà ni. Ṣé tí ó wà lọ́wọ́ náà. Ó kó bá orí ara rẹ̀ nù.
àmọ́ ẹni tó bá mọ̀ pé mo lè sùn mo lè fi ẹ̀dọ̀ lórí òró àmọ́ ẹni tó bá mọ̀ pé kò sẹ́ni tí mo dẹ̀ mọ̀ pé n tí yóò ṣẹlẹ̀ yí Ọlọ́run ló bùn mi. Ọlọ́run ló bùn mi. báwo ẹni Ọlọ́run bá dé lọ máa kí ẹni yẹn. ó kì í. ṣé bí táwọn tí wọ́n ní kò sí lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n fi wà mí káàkiri ebó náà lẹ́yìn dúró níwájú ọ̀nà Ọlọ́run tó lọ́n dẹ̀ ṣe yìí. ebó lélẹ́yìn. wọ́n sì kó léyìn lọ́wọ́. wọ́n kó léyìn lọ. ẹ̀dẹ̀ represent well. alhamdulillah. ẹ̀yin náà tún dínà mẹ́lòmí. ẹ̀yin náà dínà mẹ́lòmí tó bá tó fẹ́ ṣe ká tún lọ da mẹ́lòmí. mo ní nígbà táwa ń kọ́ sísúrú lọ́wọ́ tó bá yẹ pé adínà àfàwọn àrírí wọn nílé jáde pé ntòkù tèmi náà fẹ́ ṣe ni. ibẹ̀ yẹn bàjẹ́ ni. nígbà wọ̀nyẹn máa sọ ni pé tíjọ́ níyà àti ìrábọ̀ rẹ̀. ó dàbí pé yàfa mẹ́tọ̀dì mi mẹ́tọ̀dì mọ́sálásí ló kù jẹ́ ká. kẹfí máa gbowó bọ̀tì nísìn reference ni pé a fẹ́ ra àti tún ra o. Hasby Roby global family ni ẹ̀ṣọ́ rẹ̀ randi ẹ̀ṣọ́ rẹ̀ Hasby Roby global family. Hasby Roby global family. àwa la ní ààyè yìí o. kò dáadáa ni. a ti ra. tí túmọ̀ sí pé bẹ́ẹ̀ lómi náà bá lóun fẹ́ rà ẹ ti tún jẹ́ kí wọ́n ní trust ẹ ti build trust. bẹ́ẹ̀ lómi náà tí ayé ó tún dá ọ lóun pé nǹkan ti yàtọ̀ àkọ́kọ́ nù. kíkọ́ rẹ̀ náà Ọlọ́run tún ṣe ní rọrùn náà. Ọlọ́run ṣe kíkọ́ rọrùn. òkè mẹ́ta lágbára Ọlọ́run. bí idhnillahi ta'ala. wọ́n ń mú yà sí tó bá ń lọ sókè. ó ní lọ́tún. ó ní lọ́sì yìí. ẹ wo iye àánú Ọlọ́run tọ́lọ̀ ní ká rí gbà. ẹ wo iye àánú Ọlọ́run. yàtọ̀ sí pé a tún kó lọ́wọ́ a tún lè mọ̀ rí ilẹ̀ síbi tó wù wá. a lè má rí. dédé tẹ́fẹ́ra bíbá ilẹ̀ lómi ìfẹ́ra bíi tí ó tún jìnnà ju bíbá yìí lọ ní ẹ̀yìn kọ̀rọ̀kọ̀rọ̀ tí ò ní géètì tí ó gbà débẹ̀ tí ó mọ̀ sọ pé tẹ́ bá ti débi ẹ wá páàkì ẹ wá gbọ́kadà. bẹ́ẹ̀ ni ẹ tún láwà ní masha Allah àbí kẹ́ ẹ fi gbómú lórí púpọ̀ kẹ́ ẹ máa wá bọ́ tààrà Ọlọ́run ò sí bẹ́ẹ̀. Ọlọ́run adúpẹ́. Ọlọ́run ò sí. adúpẹ́ o. adúpẹ́. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ mọ́. má jẹ́ ó bàjẹ́ Ọlọ́run. bá a ṣe máa kọ́. bá a ṣe kọ́. ìyẹn ò sí lọ́dọ̀ èèyàn. ọ̀dọ̀ èèyàn kọ́ ló wà. ọ̀dọ̀ ọba tó ra náà ni. ọba tó ra. torí bá a ṣe rà á yìí tá a máa fi lo àwọn èèyàn ni ara wọn tí wọ́n mọ̀ ní àkótí kan àfa yẹn kò tí ì ní experience ayé àwa ti lo bíi 50 years lẹ́nu sẹ́yìn. ẹ gbọ́ nígbà tí mo wà ní Sunday azikar lọ́jọ́ Sunday tí mo wá ń dúpẹ́ ilẹ̀ yìí wá náwó sí gbogbo àwọn èèyàn tó wà lórí platform jọ́nà pé àfáàrí ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn tó bá nítọ́ Ọlọ́run ṣe lọ́ọ́ dá síbẹ̀. lọ́ọ́ dá sọ́dọ̀ àfáàrí rí bàbá sọ bẹ́ẹ̀. kò ní náwó yín. kò ní náwó yín iṣẹ́ bàbá nù. a fi mọ́ṣáláṣí tẹ fẹ́. mọ́ṣáláṣí tẹ fẹ́. gbogbo ẹni tó wà lórí ẹ̀ ó ṣe ti kẹ́ mọ́ gba àwọn èpè kan láìpẹ́ yìí nísìn. láìpẹ́. bí mo ti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn nìyẹn. bí bàbá yìí sọ́nù ni. ṣọ́ngbọ́ àti Ọlọ́run ti ní ká rí títí Surulere rẹ̀. àti títí Surulere. ìmí ti tún dìde lẹ́gbẹ̀ẹ́ abúlé ẹgbẹ́ báyìí nísìn. afa Hasby Roby. Hasby Roby. Al-Hariry. Ebunoluwapo sí ìwọ náà ni wọ́n náà ń gbọ́n. tó bá já sí wípé tọ́lọ́hún wù ẹ́ ṣe ń tó tọ́. Ọlọ́run wù ọ́ sí. this is the site. ibi tó wá sí ni. ó gbọ́. bẹ́ẹ̀ ni. tó bá já sí pé o fẹ́ náwó fọ́lọ́hún. wọ́n fẹ́ náwó fọ́lọ́hún. tó o sì fẹ́ rí. wọ́n fẹ́ rí. orí ilẹ̀ tó ọ̀nà sí rẹ̀. wá ṣe léyìn dandan kọ́ ni kí wọ́n ní. ó gbọ́ mi àdánwò ni kó ọ ṣẹ̀ṣẹ̀ ló ń lọ pọ́ símẹ́ǹtì kan sínú ibì kan níbi bá dájú tó kó tó yá sí pé kò sẹ́ni tí ń kírun bẹ́ẹ̀. ẹni kírun bẹ́ẹ̀ ọkàn korúkọ ọ̀yá ẹ̀ síbẹ̀ lásán máa bọ̀ mí. at the end of the day àwọn ẹran náà lọ wọlé mbẹ náà ṣe bẹ sí. àwọn ẹran ni o bí wọ́n ṣe ní bá pè irun ẹran yọjú sọ̀rí báwọn ni. irú àdúgbò yìí nìsín. àdúgbò eléyìí. ojú títì ni o. ojú títì ni. ẹ wo ó nìyẹn kí ni pásọ àwọn kìrìsìtẹ́nì ni wọ́n tún gbé síbẹ̀ yẹn. uncountable church ló wà ní títì. wọ́n ní wọ́n sọ uncountable church ló wà lórí fi kò sí mọ́sálásí àbí. mọ́sálásí wà ní abúlé. mọ́sálásí ní láti tilẹ̀ wà. abúlé ni. mọ́sálásí méjì àbí ok abúlé kan wà níbẹ̀ o. abúlé ni. mẹ́ta náà ló fẹ́ wà lórí counseling center. mo ní nǹkan mẹ́ta náà ló fẹ́ wà lórí counseling center. ẹ ṣeun. mọ́dúrásà àti mọ́ṣáláṣí. ilẹ̀ yìí 130 ní ló fi gùn 130 ní. 130 ní. láti sàlẹ̀ báyìí kọ́nà wọlé bíbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. 60 níbẹ̀ ọmọ adé bẹ́ẹ̀ no ìyá máa kú. bẹ́ẹ̀ ni
táànù bá dé wọ́n gbé sáré kú Àwọn èèyàn pẹ̀lú ọbẹ̀ takò. yóò gbé lọ sí ruwa yóò rọrùn. bẹ́ẹ̀ ni nítorí àsọtẹ́lẹ̀ náà nù. ọlọ́kùn wọlé àbí ànábì wọn jẹ́ ọlọ́wọ́ làbíjà náà yìí orí eléyìí eré eléyìí ọlọ́mọdé ó bàjẹ́ orí eléyìí eré eléyìí ọlọ́mọdé ó májò bàjẹ́ bàjẹ́ ọlọ́run orí eléyìí eré eléyìí ọlọ́mọdé ó májò bàjẹ́ bàjẹ́ ọlọ́run orí eléyìí orí eléyìí ọlọ́mọdé ó májò bàjẹ́ bàjẹ́ ọlọ́run wàá bá wa ṣe wàá bá wa ṣe bá wa ṣe ọlọ́ ṣe ọlọ́run wàláì wọn ló máa ṣe afáwà rírì ọlọ́run ní ẹ fi gbogbo ọkàn yín balẹ̀ ẹlọ́ba kan balẹ̀ ọba yẹn ni máa ṣe ọba yẹn ni ó sì bàbá ló dà sọ bẹ́ẹ̀ òun náà sì ló bí máa àwọn ṣe àti wọn sọnù pé láyé mi ò ní lọ́kàn lẹ́kọ́ ẹnìkan wàláì yìnyín sì ní ní bp ká tó parí ẹ̀ yìí tá a sì fẹ́ kọ́ là á kọ́ ó sọ ọ̀rọ̀ pé àwọn akọ́ mọ́sáàsì tán báyìí àbá wa ń wò bí ewúrẹ́ ń jọ́ta fẹ́ sí no bàbá ní ara máa gbà òkè Allahu Akbar ọlọ́run àṣẹ pẹ̀lú ayé àtúmọ̀lá ẹ jẹ́ kí a ṣe Salatul Fatih salatu al-fatih fanna Muhammad sallallahu alaihi wasallam. ká tó wá ṣe ká tó débẹ̀ ìmọ̀ màá ṣe kọ́lá sóhun rẹ̀ ti là díẹ̀ ṣó lè pe irun àbí kí n pè é ẹ kì í bẹ́ẹ̀ àbá ọlọ́run lè gbọ́ èmi máa pè é tí n bá ti wá pe irun yẹn tán a ṣẹ̀ṣẹ̀ wá ṣe huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq a wá wí láti òkè débi Muhammadu Rasulullah yìí parí tábà bí wọn a ṣe wá ṣe àdíyà rẹ̀ pẹ̀lú Salatul Fatih mọ́kànlá tó ká ṣe a wá ṣe wá tó tarí ẹ̀yọ̀ kan lẹ́yìn rẹ̀ ọba tó mú wa dé àyín pẹ̀lú ìrọ̀rùn ọba tó mú wa rí báyé ṣe ń rí ilẹ̀ yìí báyé ṣe ń lásìkò tí ò ní pẹ́ kí wọ́n máa rí níta fẹ́ kọ́ sáré. Amina. Ọlá àwọn àgbàlagbà tán ṣàdúrà pé yóò rí bẹ́ẹ̀ fún wa lọ́run tó lẹ̀ Ọlọ́run yóò rí bẹ́ẹ̀ fún wa ọlá Maulana Muhammad Rasulullah Sallallahu alaihi wasallam. lásìkò tí a bá ti wá ń pè wọn lọ́wọ́ àfáwà Al-Hariri ẹ máa dàníyàn ẹ̀yin ẹ máa dàníyàn ní ti fi pé gbogbo ntẹ́ ẹ fẹ́ kí wọ́n máa ṣe láàyè yìí nínú dáadáa àsìkò oorun náà sì ti tún wá tó náà sọkọlọ wọlá Maulana Muhammad Rasulullah Sallallahu alaihi wasallam. wọlá àwọn àgbàlagbà tí wọ́n ní tẹ́ bá ní àyè mọ́sálásí bẹ́ẹ̀ yẹn ìjọ tẹ́ bá ti débẹ̀ ẹ kọ́kọ́ pè wọn náà wá àdínlì nẹ́ẹ̀sì bìlẹ̀ hajj lọ́lọ́run sọ fún anabi Ibrahim yá túkà rijalan wa ala kulli dhamirin yatina min kulli fajjin amik bó ṣe léwu kí ó máa tó kójú bá ti mọ́ sílẹ̀ ń ṣú tá a bá ti bẹ̀rẹ̀ sí ní pèrò ní àyín tí ilẹ̀ ọlọ́run ó fi tọ́lọ́wọ́ fi ní ayé ò jáyé mọ́ àyè yìí mọ́sálásí náà ni ó máa jẹ́ Amina ó ya sì máa pèrò Allah. ń bẹ̀ wọ́n máa ṣìdánilẹ́kọ̀ọ́ ń bẹ̀ Àmín. lójú ọ̀nà ẹ̀sìn ila yawmiddin Àmín. hawla wala quwwata Illa billahi al-aliyyil azim. bismillahir rahmanir rahim níbo ni kíbla. bismillahir rahmanir rahim Allahu akbar Allahu akbar Allahu akbar. Allahu akbar Allahu akbar Allahu akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله Sallallahu alaihi wasallam. أشهد أن محمدا رسول الله Sallallahu alaihi wasallam. حي على الصلاة حي على الصلاة حي
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله سيدنا محمد رسول الله عليه السلام والله اللهم رب هذه دعوة تامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إن شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد بسم الله الرحمن الرحيم هو الذي إلى صراط المستقيم وعلى آله اللهم صل على سيدنا محمد الفاتح ومغلق الخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق اللهم صل على سيدنا محمد الفاتح ومغلق الخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله اللهم صل على سيدنا محمد الفاتح ومغلق الخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله اللهم صل على سيدنا محمد الفاتح ومغلق الخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى اللهم صل على سيدنا محمد الفاتح ومغلق الخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى اللهم صل على سيدنا محمد الفاتح ومغلق الخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى اللهم صل وسلم ويا وداد على سيدنا محمد آمين صلاة ọlọ́run tún àbíbù bí i ìlàyàlì ìbàdàtà wàlẹ̀ àsánà ó yẹ kẹ́wì dáadáa wá tún àgbè ìrìyà ọlọ́run ọ̀lìbí mi jẹ̀mí ìzòlùmọ́ tàbí wàtẹ̀rà mú níbi ilẹ̀ ayá ọlọ́run ọba àfìlí màmá tí àrọ́bàlẹ̀ àlàmì Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. ẹ̀jẹ̀ sọ pé amina. amina. ẹ̀jẹ̀ sọ pé amina. amina. ohun tí Maulana Sheikh Ahmad Al-Muktar baba aláyìnlá Damallahu ayatahu. ogun tí wọ́n bí ọlọ́run fún wa pátá ọlọ́run bá wa mú wọlé àṣẹ. amina. kíra wa kú oríire gan lónìí. alhamdulillah. nítorí wípé ìwọ̀n àkọ́kọ́ pèsáyè yìí ó wáyé látẹnu bàbá wa Sheikh Ahmad Al-Muktar bàbá aláyìnlá. Damallahu ayatahu. ó dàbí bàbá wa Imam Àríṣekọ́lá tó bá jẹ́ pé àwọn náà ni wọ́n pè bàbá aláyìnlá náà ni wọ́n pè. ó dàbí bàbá wa kúnfàyàkún bá pè bàbá aláyìnlá náà ni wọ́n pè. bàbá fúnra lára wọn tó wá sọ pé ilé mi ni mo wà àwọn ni wọ́n kọ́ pé òun láàyè yìí ó tó ń táwa náà mọ̀ fi ṣe fáàrí táà nígbàgbé mọ́ láéláé pé ilẹ̀ yìí o ẹni àkọ́kọ́ tó kọ́ pé òun bẹ́ẹ̀ o Maulana Sheikh Ahmad Al-Muktar léyìí tí èèyàn ó ti di tàríkù ló ti di tanú léyìí tí ìyẹn náà ń túmọ̀ sí wípé àwọn ẹni ọlọ́run tàná àti tòní kò sí yàtọ̀ ńbẹ̀ ń táwọn àgbàlagbà tàná mọ́ ń dùn náà ni bàbá wa lùúdà ń dùn ká ní pé ẹlòmíì ni tó bá jẹun tán yóò fọ́ pọ́ọ̀tù yóò dẹ̀ da gáàsì nù ẹni ẹlòmíì oúnjẹ sè wọn oúnjẹ sè wọn oúnjẹ jẹ wọn oúnjẹ jẹ kò kán pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn pé àwọn tàti mú rí bọ́ náà ìyẹn ló fà tọ́pọ̀lọpọ̀ àfáà mi fi ń gba ìpè lẹ́nu àwọn ọmọlé kíw tí wọ́n sọ pé ṣèbí ẹ dókè tán ẹ jáfárá ni bàbá lùúdà dókè tán wọn ò jáfárá wọn ṣe afárá yẹn kù ló fi jẹ́ wípé ẹni àdúrà ní lónìí àti lọ́la
títí láíláí lẹ́gẹ́sì tẹ́ gbé kalẹ̀ náà làwa náà ń tẹ̀lé níjọ́ ní tí a bẹ̀rẹ̀ sí ní gba owó mo ṣàlàyé fún bàbá inú mi wá ń dùn yìí pé bàbá ẹ bà ọjà jẹ́ ká ní péjọ tí ẹ gbà ayé rí nǹkan mí bẹ́ẹ̀ ni tá a bá sọ nǹkan kan ní ẹgbẹ́nu sọ̀hún ó tiẹ̀ tó wá tó àwa tá a gbé yín sórí mo ní ẹ̀ ṣèbẹ́ ni tó gbé sórí níjọ́ ní náà bóun náà ṣe gbàánù tó ń pààrọ̀ mọ́tò kiri gbogbo ìgbà náà bàbá ò rí nǹkan kan tó kọjá mọ́sálásí náà ọlọ́run wá fún wọn láṣeyọrí ṣe àṣeyọrí wá pọ̀ tọ́lọ́run fún bàbá yìí ṣe tí wọ́n bá ní kí wọ́n máa ka oore wọn lójoojúmọ́ bàbá yóò dàgbà tẹ́ pé ẹ̀rọ press àwọn èèyàn ó dà àwọn èèyàn padà fẹ́ ṣì yín gbọ́ yé pé ó dà pé eléyìí kan wọ́n upload gbogbo nǹkan láti lè fi fún wa ní operation ṣé táwọn ọmọ ni ká sọ ni tẹ́nìkan kan ò mọ̀ àfẹ̀yìn àtọ́lọ́hún àtàwọn fi àtúnkọ́lé ìlà ṣé táwọn oore tí ń wọlé kẹ́lẹ́kẹ́lẹ́ ni tó jẹ́ pé dídí ẹ̀ bá wọlé sínú ayé ẹlòmíì lásán yóò pariwo síta ni ṣé táwọn nǹkan tí ó yẹ kéèyàn screenshot tẹ́yàn wá ní àájú screenshot lọ tẹ́ ẹ̀ ṣe ni ṣé táwọn èèyàn tẹ́ ẹ mọ̀ tó yẹ kí a sọ pé a mọ àwọn ènìyàn tẹ́ ẹ sọ pé ẹ mọ̀ wọ́n èmi wá rí yín ní madrasatun kebira ilé ẹ̀kọ́ ńláńlá tó yẹ kí gbogbo àfa study ẹlòmíì mọ̀ wọ́n ní mọ̀ pé baba aládùá àmẹ́ni tó bá tún dẹjú dáadáa yóò tún mọ̀ wọ́n ní àfa tí ń kó àfa ẹgbẹ́ rẹ̀ bí wọ́n ti ń lo ayé role model gidi pé àwọn ẹlẹ́mọ̀ ní àmọ́ ṣàdúrà pẹ̀lú àbáwọn ẹ̀yin tẹ́ ń ṣàdúrà pẹ̀lú wọn yẹn ò tí mọ̀ wọ́n tó àfa gẹ́gẹ́ ẹ̀yin tẹ́ ń ṣàdúrà yẹn yóò rò pé ibi tí bàbá tún mọ̀ nù bàbá tún kọjá abẹ́hùn wọ́n bá tún bọ́ sínú ẹ̀kọ́ ayé ẹ̀ tún rí i pé role model gidi ni wọ́n gbogbo ọjọ́ tó wá ń ṣe ogbó yìí náà wọ́n tó wá fi bú ẹnì kankan kódà wọn ò fi yọ ẹnì kankan kódà wọn ò fi lá ẹnìkan lójú pé mo fẹ́ kí lágbájá gbà wípé a ti dé lórí ìgbà tí wọ́n ń bọ̀ náà tẹ́lẹ̀ náà wọn ò bọ̀ nítorí ẹnì kankan wọ́n ń ṣe nítorí tọ̀lọ́ ni mo wá rántí ijọ́ tí mo wá bá bàbá tó wá sọ fún bàbá pé ibà yìí wàhálà díẹ̀díẹ̀ wà bàbá ní wàhálà Ọlọ́run yanjú ẹ̀ wọ́n á sọ fáwọn àfáà yìí pé ẹni tó ṣe mí láàkín wípé ká ṣí bíbà yìí before Ramadan bàbá láyìn lánìí bàbá láyìn lánìí àbí bàbá mi sọ fún wípé mo ní bàbá sọ fún wa pé ẹ gbìyànjú ẹ yọjú sáwọn tí wọ́n wà ń bẹ̀ pàtó yẹ pé owó náà ni ó yanjú rẹ̀ ẹ fowó yanjú rẹ̀ pé wàláì a bá pe ẹni tó bá mójútó ìbàdí lòótọ́ pé ẹ̀sùn tó bá wà ń bẹ̀ fún wa o òun náà bá bẹ̀ sọ pé ẹnìkan á fún lówó ìpàdé ọmọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wá sọ̀rọ̀ a máa dúró oṣù mẹ́fà a máa dúró ọdún kan mo ní ẹjọ́ à nílé dúró ọdún kan mo sọ pé àwọn bàbá ń bọ̀ nù pé ìlà lójú tẹ̀ ra wá lójú ẹ̀ tẹ́ bá tọ́jú ẹ̀ pamọ́ tẹ̀ sọ́ńkọ́ ẹni mo fẹ́ kó wọlé mi ò tí fẹ́ kẹ́ni kankan gbúrò nǹkan kan báyìí mo sì fẹ́ kọ́ sí mọ́tò tèmi lọ náà láti fẹ́ já wọn sí ẹ̀yà adáwọ́ bo ni gbogbo àwọn afáàtọ́ wọn sọ pé nǹkan márùn kan nínú kíláàsì màá kọ́ yín mẹ́rin mo ní kọ́ yín lẹ́ẹ̀kan tó pín ká nílò rẹ̀ mẹ́rin tó kọ́ wa yẹn kan kò wúlò fún wa tó bá lọ fẹ́ fún wa lẹ́yìn kẹ́yìn kẹ́yìn nílò nínú ayé torí wọ́n ń lò nínú ayé kí ló ń dáwọ́ bo nǹkan fún kọ́ àwọn èèyàn ní nǹkan lásìkò tí nǹkan yẹn nílò tó dẹ̀ tó yẹ pé àsìkò yẹn máa pàtàkì yẹ pé alágbájá ló sọ kíní fún mi àti mi ò tí mọ̀ àsìkò táwọn wọ́n náà ẹ̀ nígbà yẹn kan fọ̀nà mọ́ yín ẹ ti wá mọ̀nà tán wọ́n máa ní ọ̀nà túrè nídìí ọ̀nà yín mọ́ àti mọ̀nà àbásìkò tó yẹ pé a wà nínú híra a wà nínú ìlà ìlò àsìkò yẹn ni bàbá àdúrà ní Al-Hariry nǹkan mi ní ọ gbogbo ohun tó bá ti kàn ó ti kàn mí gbogbo ohun tó bá sì fẹ́ ṣe pátá àjọ ń ṣe ni inú mi wá dùn wípé a ní ní bàbá inú mi dùn wípé a ní láṣíwájú mo dẹ̀ fi kún pé tí Ramadan bá fi kọjá ọkàn àwọn mùsùlùmí máa ń rọ̀ láti ṣe dáadáa nínú Ramadan Mashallah so tá bá lọ open rẹ̀ after Ramadan nígbà tí gba penalty lọ tó yìí nìyẹn ara tí mo sọ náà nìyẹn pé bàbá lọ́wọ́ tó gbà ẹ ṣì kalẹ̀ nísìn ẹ mọ̀ á bá a lọ wọnú Ramadan àwọn yóò mọ̀ pé ẹ̀ ń ṣe nǹkan pé wàláhì tàláhì ẹ gbà níyàn tó dáa ni lẹ́ẹ̀kan sí ẹ̀kọ́ wò pé àánú Ramadan ìwọ́n máa fi gbó mọ́sálásí pé wàláhì bàbá ṣe dáadáa tó pọ̀ fún wa tá àti ẹ̀ lè kà tán Ọlọ́run kó jọjà kó bá wa san yín lẹ́san olówó Ọlọ́run tó ti wá gbé yín ga kó má jà yín bọ́ ọba tó ti wá kọ́ yín mọ̀ ṣe látàná apadà sí abúlé ọlọ́mọdé ó kàn yín àwọn Yorùbá wọn ní àwọn orúkọ kan ń bẹ wọn ní àmútọ̀runwá wọn wá nínú àwọn orúkọ àmútọ̀runwá ní dàdá ń bẹ nínú wọn ní àfin ń bẹ bó ti lè kẹ́ fún dàda lórúkọ tó ayé ò mọ̀ pé ní dàda náà ni bó ti lè kẹ́ fún àfin ní orúkọ mùsùlùmí tó rẹwà tó àfin làwọn kan sì mọ̀ pé àwọn èjì rẹ̀ náà táyé káyìndé bó ti lè kẹ́ fún ọ lórúkọ tó àmútọ̀runwá lórúkọ yẹn nínú orúkọ àmútọ̀runwá náà wá làwọn orúkọ kan tó yẹ pé èèyàn dáyé lè èèyàn gbà àmọ́ ìwà èèyàn àti ṣe sí èèyàn ó bá orúkọ náà lọ léyìí tí ń ṣe dédé Al-Muktar àmútọ̀runwá lórúkọ yẹn ẹlòmíràn ó sùn wọlé sọ pé èmi náà fẹ́ mọ ọrọ́lẹ̀ ó kàn fún rẹ̀ lórúkọ kan tó ń wọlé ni orúkọ ń wọlé personality rẹ̀ wọlé ó ti báyìí pé orúkọ yẹn tó mi ń gùn kó oore yín kó lè ṣojú oore tiwa àti oore yín kó lè ṣojú yín
àwọn àkànbẹ à ń bẹ Ọlọ́run pé kẹ́mi yín gùn nítorí pé a fẹ́ kẹ́ ẹ celebrate oore yín òun oore yín lélẹ̀ àwọn kan wà tẹ́ pé ẹkún lọ́wọ́ lánàá nísìnyí wọ́n mọ̀ pé bàbá yìí nǹkan kan gbọ́dọ̀ ti ṣe mo fẹ́ kí bàbá yìí kẹ́mi wọn gùn kí n lè sẹ̀san fún wọn bàbá yìí mo fẹ́ kẹ́mi wọn gùn kí n lè dá wọn lọ́lá ohun tí yóò bá tẹ́mi ẹlòmíà fi gùn nìyẹn o yóò máa gba ẹ̀mí àwọn èyí tí wọ́n ń pòṣe yẹn yóò máa gba ẹ̀mí wọn pọ̀ mọ́ ẹ̀mí tiẹ̀ òun kàn máa pòṣe kiri tó bá fẹ́ kẹ́mi rẹ̀ ogun lọ sùn ẹ̀mí rẹ̀ kó àwọn èèyàn kan káwọn ọmọ wa bẹ Ọlọ́run kẹ́mi rẹ̀ ogun gbà torí pé mo nílò rẹ̀ àwa gẹ́nu àwa tá a mọ̀ ń bẹ Ọlọ́run pa bàbá yìí o torí a fẹ́ dúpẹ́ fún bàbá yìí Ọlọ́run pa bàbá yìí o a fẹ́ kí wọ́n rí oore wọn o Ọlọ́run pa bàbá yìí a fẹ́ rojọ́ wọn kiri o ojú wọn kan wà ní mọ́ kí n má ṣàdúrà fún yín fáwọn àfa wa fáwọn bàbá wa àti bàbá wa lùdà nítorí pé jọ́tà ń dààmú táàmù kankan bàbá yìí wà pẹ̀lú wa Ọlọ́run kó jọjá Ọlọ́run fi yín lẹ̀ o Ọlọ́run fi yín lẹ̀ o bisimilahi rahman rahim inna a'tayna kalkausara fasolli li rabbika wanhar inna shani'aka wal abtar Muhammadu rasulullah lápapọ̀ ọlọ́mọdé otu ọlọ́mọdé otu bàbá dára púpọ̀ nínú Muhammadu rasulullah yẹn kò dẹ̀ sí gbogbo àfáà tí wọ́n dé ìbáyìí náà ni wọ́n ń sọ lọ́dọ̀ àfáà wa Sheikh Al-Hariry àwọn náà sọ nígbà tí wọ́n dé ìbáyìí pé níbi tí bàbá gbé kalẹ̀ ń sùn lérè ń bẹ̀ wọ́n bí bàbá dáwọ́ ẹ̀ sí méjì tó fi tó kù ṣayé bàbá ẹ̀yin lẹ́mọ̀ họ́ọ̀tù báyìí o àmọ́ ẹ wá wo Ọlọ́run wá ní tọ́ ìtẹ́ fi ṣe yẹn náà yóò wá họ́ọ̀tì kọjá báyìí ṣe wò kàn ẹlẹ́mi wa ní kí ló dé ó yẹ kó dákẹ́ òun ò ní dákẹ́ nígbà tó yẹ pé bàbá yìí náà jọ́ tó ń náwó yẹn àwọn kan sọ pé ó ti tó bàbá ó tẹ̀ náà yóò ti tó ẹni àníṣe ṣùgbọ́n Ọlọ́run la fẹ́ náà fún ẹja náà fún táwọn èèyàn bá wá dákẹ́ ẹ̀yìn mọ́ ní sẹ́ ó tó bẹ́ẹ̀ Ọlọ́run kó jọ jàre ìjọ náà lọ́mọdé ó tú. àmín. àwọn kan máa sọ pé ìjọ olóṣèlú dálẹ̀ jù ìkọ́sọ́ kan máa ń tú lójijì ní kíní kan má fi bí ayé tiẹ̀ ṣe rí má fi kọ̀m̀pí ayé aláyé ṣe tiẹ̀ báyìí má fi kọ̀m̀pí ayé ẹlòmíì nínú ìjọba fẹ́ tú nísìn làwọn tuntun palẹ̀ mọ́ yunifásitì nísìn àbádùúgbò tuntun palẹ̀ mọ́ yunifásitì nínú ìjọba tú wọn sọ nísìn àwọn ọmọ ilé ẹ̀kọ́ tuntun wọ bẹ̀ nísìn ìjọba tú nísìn tàfíìsùl Kùránì ti wà ṣé ìwọ lérò pé bí wọ́n ti ṣe tó jẹun débì kan tó lọ sùn ní ti ọ̀dọ̀ tiwa ni òtún báyìí ẹlòmíà kan wo ẹnìkan tó dókè tó sùn tó sọpàkọ́nù a wá fi wí ẹnìkan tó ń lọ tí ó sùn gbà kankan bàbá yìí wá jẹ́ inspiration fún gbogbo wa bàbá lùdà wallahi níjọ́ tí ẹ kọ́ mọ́tálásí yẹn ẹ change view gbogbo àfa tó bá tiẹ̀ fẹ́ ná owó díẹ̀ sí mọ́tálásí nísìn ojú ó tì kí la fẹ́ ná díẹ̀ fún tó bá ti wọlé ní kìsì ẹja ná kìsì tó mọ̀ kó ń ṣì ó náà wò pé ẹja wà nǹkan tá a gbé síta tí ó ń jọjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ apàṣì tọ́lọ́run ni apàṣì panu rẹ̀ apàṣì gi ẹ̀ àmọ́ tó bá ti débi ilé wa àwa kọ́ ilé wa gẹ́gẹ́dẹ́ bàbá ló wá nínú ẹja máa kọ́ tọ́lọ́run yìí náà gẹ́gẹ́dẹ́ kájẹ́ káwọn èèyàn mọ̀ pé ibi tọ́lọ́run bá wà ibẹ̀ ò gbọ́dọ̀ rí rádaràda níjọ́ tọ́lọ́run wá mú bàbá mo wo fọ́tò kan jòrò yẹn Facebook gbé wá fún mi 2017 a lọ sọ́dọ̀ bàbá látọ̀dún náà lọ́hùn bàbá wa gba alájọ wa ṣe fíìmù níjọ́ náà lọ́hùn ni tá a fi sùn ọjọ́ mẹ́ta lọ́dọ̀ yín mo wá rí Facebook wa gbé wá fún mi wá wo fọ́tò mú wọn náà kó ju wọn náà síwájú lẹ̀ kan náà tí ò dá sí ẹ̀ dúró. àmọ́ bí táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá bàjẹ́ sí ni pé èyí ti rí tó jẹ́ pé òun ló ń lọ wájú kó padà wá sẹ́yìn kí gbogbo wájú wà lẹ́yìn. ìròrí yẹn ló máa ń bí wípé wọ́n múná lọ nínú ilé yín ó dẹ̀ bọ́ta ó dẹ̀ wípé kò sí náà ládùúgbò dẹ̀ ni kọ́ tiẹ̀ mú gbogbo náà àdúgbò yìí lọ tó bá mú gbogbo náà lọ inú ẹ̀ máa wá dùn gbà yẹn no ìròrí yẹn ò dáa inú rẹ̀ ò bàjẹ́ tẹ̀lé pé kò sí náà nulẹ̀ wọn o nígbà tó bọ́ta tó rí pé àwọn tó kù ní náà báyìí lónìí láyìn tí wà nìkan kọ́ mú gbogbo náà lọ bẹ́ẹ̀dẹ̀ ni bí iná ṣe wà ń bẹ̀ yẹn ìrètí wà pé iná lè padà wọnú ilé tiẹ̀ náà ìrètí wà bàbá yìí jẹ́ ìrètí fún gbogbo wa pé tọ́lọ́n bá lè mú bàbá yìí nínú ìdí iṣẹ́ yìí tí wọn ò dẹ̀ mú nǹkan míì mọ́ Ọlọ́run tí wọn ò jalè tí wọn ò parọ́ tí wọn ò sọ̀rọ̀ kọ́rọ̀ nítorí káyé lè fún wọn lówó gidi tí wọn ò dẹ̀ tójú bọlé Ọlọ́run lè má wà náà Ọlọ́run tó wá mú wọn báyìí tó wá fà wọ́n síta bẹ́ẹ̀ inú tó wá ń bí ẹlòmíì ọgbọ́n wo ló dá sí i kíní wo ló ṣe tí iná bá ti dé ẹ̀gbẹ́ ilé rẹ iná máa dọ́dọ̀ tiẹ̀ náà àbá àdúgbò tí iná ò bá ti sí mbẹ̀ ìrètí kankan ò sí àmọ́ àdúgbò tá a bá tó pa iná tó wà ní street kejì yẹn tó bá fẹ́ kó síbẹ̀ wọn náà iná ò padà dé bíbáyìí náà tí iná bá ti wà ní ibi báyìí tí ọlá yẹn bá ti kan bàbá àlùdà gbogbo Islam ló kàn. Alhamdulillah. èmi tó wá tún rí i pé ó tún wá kan èmi dáadáa nítorí mo gbà ẹni tí mo mọ̀ tó bá ti dá fún ẹni báyìí àwọn àdá fún mi náà bàbá gbogbo ẹni tó wá ń kí wa pátá ni wọ́n wá ń tẹnu mọ́ pé bí bàbá àlùdà wọ́n tó ti mọ̀ pé ibi tá a wà nù tọ́nà pé ibi tá a wà nù pé àwọn tàlùdà nù wọ́n jọ ń ṣe ni pé oníkálukú wa ń connect ẹ̀ mọ́ oore yẹn níjọ́ náà lọ́n ṣe níjọ́ kìnìún àná èmi wà nù àwọn àkọ́kọ́ tí bàbá kọ́ pé kí wọ́n ṣàdúrà sí foundation níjọ́ náà lọ́wọ́ mo wá ń wúra mi níwèé pé ṣé mo tó nkẹ́kẹ́ ní tí bàbá ni mo wá ṣàdúrà sí foundation tí mo fi délé mi ò rò rí pé àti ẹ̀rà lẹ̀ kankan mi ò kò wá síbi lọ́kàn mo kàn sáà wò pé mo ṣàdúrà sí ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn mo ṣàtọ́ pé ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn mi ò wí jù bẹ́ẹ̀ lọ
bàbá títí tàbí wá wọ September nígbà tá a wọ September a wá ṣe birthday àwọn jẹ̀mọ́ kan wá fún mi lówó birthday àwọn branch Amẹ́ríkà àwọn ṣàkóso yẹn jọ mo ṣáà ń rí bí 1.5 fún bánà 2 bẹ́ẹ̀ ó bá kú 1.3 bá ní 1.3 million yìí èmi ò ní kẹ̀kẹ́ tó fẹ́ fowó yìí ṣe tó mo sì lówó nu àkáǹtì mi tó bá di on 22 on 21 ní birthday mi ó kọ̀ dẹ̀ 22 wọn ni mo dúpẹ́ owó tẹ fún mi bọ̀ mo ń wò pé ẹbí mi sọ pé ká fi owó yìí ká fi bẹ̀rẹ̀ kankan mo yìí sọ́njọ́ náà lórí live program mo ní láti òní lọ báyìí afẹ́bẹ̀rẹ̀ ọ̀gọ́ mọ́sálásí 1.3 million yìí mo kó lẹ̀ ó yẹ ẹja mọ́ wá dáa lọ bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn wàláì kì í ṣe pé bóyá afẹ́ tákù ẹnìkan àbá ń lé ẹnìkan wàláì wọ́n kó 1.3 million kọ́ra ó ṣe fẹ́ fowó ìṣe tí bá ná tán nìsín tó àlọ́ tó ń bọ̀ náà nìsín fáwọn olùdarí fẹ́ ṣe bàbá báyìí kó lẹ́nu 1.3 million báyìí bẹ̀rẹ̀ ni àwa sọ pé à ń lọ 10 million nígbà tó àdújọ́ kejì tó kó 1.3 million lẹ̀ àti ibi 2 million nígbà tó àdújọ́ kẹta àṣà ń rí lọ àwa ní kọ́ mọ́ sán 100,000 wàsó 100,000 wàsó mo ní bàbá ló lè gba 1 million ibi tẹ́lẹ̀ mi ò ti kí mọ́ wa rẹ̀ ìyá kan gba 1 million àná ẹ̀fẹ̀ gba 1 million ṣé èèyàn olúwa wájú rẹ̀ ó jẹ́ báyìí ó dà níbi ìtumọ̀ akọjá ìyá rẹ̀ gan ó lè ní dábàá tẹ̀sí 5 million gan bíi pé ó mọ àwọn tó wà ní iwájú gbogbo àwọn tí bàbá gbogbo àwọn tó ń ṣe fún bàbá yìí bàbá yìí ti dájọ́ sọ́dọ̀ wọn olówó mi wà tó tún gbó lọ́wọ́ bàbá bọ́ṣẹ́ báyìí bàbá oníwò polówó ni bàbá tún máa fún mo mọ ẹnìkan mo forúkọ bó láṣìírí ọlọ́lá ni níjọ́ tí ò tún sí nǹkan kan mọ́ bàbá tún ní wá bá mi bàbá tún fún un ní nǹkan wọ́n tún fún ọlọ́lá ní nǹkan pé nǹkan ò gbọ́dọ̀ tán lọ́wọ́ rẹ̀ bàbá kan ló sọ fún mi o èmi mọ̀ fúnra lára mi ẹni náà jẹ́ ló sọ fún mi pé kódà kò sí nǹkan kan bàbá ló tún wá ń ṣàánú òun. ọ̀dà níjẹ̀ kankan gbogbo àwọn ẹni tí kò wá lówó nísìn tí kò ní sanwó ó máa sàn àti wọ́n tó yẹ pé òun ò lè jẹ bí ọ̀tà lọ́wọ́ rẹ̀ wọ́n á ní orí live program wọ́n á yẹ ìyá rẹ̀ fún wa níye báyìí tẹ́ bá fún wa àdúrà yóò ní fún ọ àdúrà wọn dẹ̀ máa gbà ń bò mí ọlọ́run kó jọjà rẹ̀ bàbá àlùdà ìjọ yín ọlọ́mọdé òtún àlùdà ó bí Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam Muhammadu Rasulullah ẹ wá ń bí àmọ́ iye oore náà ọlọ́mọdé ó dúró gbogbo tó lọ́n wá fún bàbá wọn ti ń yè lójú bàbá ọlọ́mọ pa wọn o ọlọ́mọ pa wọn o wọ́n ti tó gbé síta pé ọmọ mi rè ògo mi rè àmọ́ ọlọ́run kó wọlá wípé nínú ọlá ńlá rẹ̀ òun náà ló fi kẹ́yìn ó ní kẹ́ mọ́ rí dùnú látara gbogbo àwọn imams kẹ́ mọ́ rí dùnú látara jẹ̀mọ́ kẹ́ mọ́ dùnú látara ọmọ ogun wọn lápapọ̀ ọlọ́mọdé ọdí ìbànújẹ́ fún wa bismillahir rahmanir rahim allahumma anta alam bi hawaijina ya rab famna bi qada'i ya rabbal alamin al-fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim amin ìyá mi alájà sádàtà kọmọláfẹ́ àjọ ń ṣàdúrà ní ọlọ́run bá mi ṣe ẹ̀dá fún wa. àmín. bákan náà àfáàwà Muhammadu kọ́sì ọlọ́run bá mi ṣe ẹ̀dá fún wa. ọlọ́run kó wọlé bá ti wí ọlọ́run kó gbà. àánú kó mi lọ sá. ọlọ́run ti gbà. àánú kó mi lọ sá. ọlọ́run ti gbà. ọlọ́run ti ju ọlọ́run. bíi ní láti agbára ọlọ́run látàgbò mọ́rọ̀ Rasulullah yìí náà ló kọ́ a sì fi 1 million lẹ̀ lórí. mo fẹ́ fún àwọn arábí ní owó nìyẹn inshallah rahman ayiwa ojú pé mẹ́wàá. yóò ṣe lé fún mi yóò ṣe ọkọ̀ fún mi ìjọba ti dáwọ́lé ọlọ́wọ́ ṣe náà. bismillah.